me, I'm his promoter. I'm portable promoter. I don't mi ò gbé pẹ̀lú ẹ̀ mọ́ ó dẹ̀ fi mi gba show. Mo wá pàdé ẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni ó máa sá fún mi. No dey come my side o. Ó dẹ̀ fi mi gba show. Mo wá pàdé ẹ̀ mo wá mú pé ẹni tí mo ti fi sọ́jà gbèrí. Mo ti fi ọlọ́pàá gbèrí. Wéè wá ẹ̀ mò ń wá nínú ogbó abúlẹ̀gbà mo ti wá pa. Tẹ́ pé ẹmọ owó mi tó ti gbé sálọ ni mo wá pàdé ẹ̀. Tó bá pé ongoing ni amọ́mọ yẹn ni police station la mo lọ já sí but it's coming ni mo sì fẹ́ perform. Òun lọ́lọ́run fi yọ. Ẹ̀yin fásitì ni mo bù sọ pé mo fẹ́ rà lẹ̀ mo mọ́lẹ̀ ni bí ẹni mú rípà náà rípà ó lè juwọ́ àjọsọ blow ọgbẹ́ni fẹ́ fẹ́ babaláwo jà gbà ẹ̀yẹ kan ó máa díjú mọ́lẹ̀ náà ó rè sọ wáìnì ni. Ṣé mo wá kọ́ inú àrùn àpé ṣé mi wá wà nínú àwọn afẹnuwú géètì tí ó lè sọ ẹ̀yẹ kan fẹ́ ọ̀ márùn-ún gbà ìkọ́bà ó sọ blow mo sọ blow lọ́gbẹ́ni na 2 man fighting àbúrò ó lè ní ó lè mo mọ́lẹ̀.